ó máa ń ná mi, ó máa ń wá bá mi ní ibi iṣẹ́ tí n bá lọ. Ọkọ tí mo fẹ́ kò cooperate pẹ̀lú mi, kò cooperate pẹ̀lú mi ní time kan tí mo break tí mi ì lọ mọ́. Bẹ̀tẹ̀ nígbà tí mo jáde kúrò nínú ilé ẹ̀, torí pé mo ní mission fún iṣẹ́ yìí, mo ní láti jáde kúrò nílé ẹ̀ pé mo fi lọ fẹ́ ẹlòmíì. Ní èrò wípé ìyẹn náà tún máa cooperate, ìyẹn gan ló wá burú jù. Ó máa ń ná mi, ó máa ń wá bá mi ní ibi iṣẹ́ tí n bá lọ. Ó tẹ̀ níṣẹ́ bóyá àwọn mẹ́mbà mi, àwọn group mi, bóyá wọ́n fẹ́ ṣe nǹkan, a lọ fi ìjókòó yẹ̀ wọ́n sí, a lọ ṣe performance fún wọn, floor show, ó máa fi ẹgba lé mi kiri ni. Mo tún kúrò ńbẹ̀ náà ni. Mo kúrò ńbẹ̀ torí iṣẹ́ yìí, ẹni tí mo wá tún fẹ́, ìyẹn ló wá cooperate pẹ̀lú mi, tó fún mi láàyè. Débi wípé tó bá wà lórí mi, tí wọ́n bá pè mí, ó máa dìde ni. Ló fún mi láàyè láti máa ṣe di ọjọ́ tèmi. Ṣùgbọ́n ó ṣe mí láàánú wípé ìgbà tí àwa ń gba tọ́rọ́ kọ́bọ̀, kò wá sẹ́ni yẹn mọ́ láti máa jẹ́nu iṣẹ́ rẹ̀. Ẹ ṣeun gan mà. Mọ́mì, nígbà tí à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, ẹ fi yé mi ní pé nígbà tí ẹ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yín, ó wù yín láti lọ, ṣùgbọ́n nígbà tó tó àsìkò tó jẹ́ pé bóyá kẹ́tù tẹ̀síwájú, ẹ ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí bàbá tó bí yín lọ́mọ. Ẹ jọ̀ọ́, ẹ lè bá wa sọ ìwọ̀nba nǹkan tó ṣẹlẹ̀. Ìdí tí a fi ń béèrè ni pé tí a bá béèrè àárí àtẹ̀jíṣẹ́ nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ń wo nǹkan ẹ̀, a tún fẹ́ dín pé a tún fẹ́ tọ̀ yín wá. Ǹjẹ́ ẹ lè bá a sọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn? Ọ̀kọ́ lọ má jẹ́ àṣírin, ká má bò lórí burúkú ọmọ tó pọ̀. Táìmù yẹn wọ́n fẹ́ lọ gba owó ilé wọn ní Ìbàdàn. Wọ́n dẹ̀ dàgbére fún wa pé ká bá wọn ní chọ́ọ̀chì o. Tá bá ti ṣetán, ó bọ́ síjọ́ Sunday, láyé aya jọ́ Sunday, adẹ̀nudà, adé chọ́ọ̀chì àbá wọn, ajáde service àbá wọn, ó di ìrọ̀lẹ́ àárí wọn, alẹ́ àárí wọn, lọ di bíi 2 weeks àfìrí wọn. Ṣùgbọ́n wọ́n sì ní bàbá nígbà yẹn, pẹ̀lú àwọn akitiyan nígbà yẹn, jáde síbí, Ọlọ́run ṣàṣe àárí wọn. Àmọ́ rabọ̀ ẹ̀ náà ló pa wọ́n. Nígbà yẹn ló pa wọ́n ní after tí wọ́n kidnap wọn yẹn. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n jí wọn gbé ni. Wọ́n jí wọn gbé. Kí bàbá yín tó jáde láyé, iṣẹ́ wo gangan làwọn ń ṣe? General hospital náà ti ń ṣiṣẹ́. Ibẹ̀ náà ti ń bá wọn ṣiṣẹ́. So ìgbà tán dẹ̀ fi wá bẹ́ẹ̀, wọ́n ti pension, wọ́n ti retire, wọ́n wà nílé ni. Torí pé wọ́n bá tọ́lọ́ ń ṣe fún wọn, wọ́n jókòó tí ìgbà tán ti retire. Ṣùgbọ́n ọjọ́ bú ò ní dà, báwọn àgbà ṣe máa ń sọ. Bẹ́ẹ̀ni. Màmá yín wá ń kọ́ mà? Ìyá mi ṣì wà o, ìyá mi wà o. Mọ́mì mi ṣì wà dáadáa, tó ṣì ń jẹun dáadáa, oúnjẹ kò ń fi mọ́ínmọ́ín jẹ. Iṣẹ́ wo wá ni màmá náà ń ṣe? Oníṣòwò ni mọ́mì mi, but nísìnyí mi ì jẹ́ kán ṣe nǹkan kan mọ́ because àgbà ti dé. Àgbà ti dé. Ẹ ṣeun gan. Màmá, ǹjẹ́ ẹ lè bá mi sọ ìdojúkọ tí ẹ rí nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, tó yẹ pé tí ẹ bá rántí, ó máa ń gbomi lójú yín? Kò sí bẹ́ẹ̀dà ṣe máa rìn torí òní mi. Kò sí bẹ́ẹ̀dà ṣe fẹ́ rìn torí òní mi. Kò sí ẹni tó fẹ́ ṣoríire láyé tí ò ní la ìṣòro kọjá. K'Ọlọ́run jẹ́ á tètè boríire wa pàdé ni. Kò sí ìgbà tí mo máa rántí ìgbà kan, ẹ má bínú, ọmọ máa ń rákò tó rìn ni. Ìjọ́ tá a bá bímọ kọ́ ló ti máa rìn. A kọ́kọ́ máa rá, tó bá yá máa dìde díẹ̀díẹ̀. Ṣùgbọ́n àwọn ìdojúkọ tí mo ní tó jẹ́ kinní ni pé ẹ mọye ìgbà la máa lọ sí location, kò ní sówó mọ́tò, kò sówó oúnjẹ, kò sígbà wo tó iṣẹ́ tó ṣe ni. Ṣùgbọ́n nílọ́lá wípé mo fi ọkàn sí wípé nídìí iṣẹ́ ìṣẹ́ máa máa ṣoríire ní agbára Ọlọ́run. Ó ní a fi bẹ̀rẹ̀ sí ní mú forí tì, tá a fi forí tì títí. Àmọ́ ihun kankan tó ṣẹlẹ̀ tó gbá omi lójú mi, k'Ọlọ́run kó fọ̀run kẹ́ ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ yìí. Mi ì ní dárúkọ ẹ má bínú, but àwọn tó mọ̀ nípa ẹ̀ á ti yé wọn. Mo ń fọṣọ nílé mi ni mo rí kọ́ọ̀lù máa yẹn. Hello Yatinko, ẹ níṣẹ́ pẹ̀lú mi nǹkan kan gbò. Mo dẹ̀ pa aṣọ yẹn tí mo dẹ̀ lọ. Nígbà tó di ìrọ̀lẹ́,
ó dẹ̀ fún ọmọ tó jẹ́ ọmọọṣẹ́ lẹ́yìn mi ó fún un lówó oúnjẹ. Lágbájá owó oúnjẹ mi dà, òun ń bọ̀, òun ń bọ̀, òun ń bọ̀ títí wọ́n dẹ̀ sọ pé kí n bá wọn parí iṣẹ́ wọn torí èmi mi ò fẹ́ kí n máa gbé iṣẹ́ èèyàn lọ. Màá rugged, ìbá ṣe dáadáa o, ìbá ṣe burúkú, màá rugged, màá ṣe bá wọn ṣiṣẹ́ yẹn. Mo parí iṣẹ́ ní òru ní after 1. Ó fún mi lówó oúnjẹ, ó yá mo fẹ́ máa lọ. Ẹni níwájú Ọlọ́run alààyè tí mi ò ní parọ́ mọ́ ó ti di olóògbé. Ó lọ kó 40 naira, 20 naira méjì pé kí n gbà. Owó kí ni eléyìí? Omi jábọ́ lójú mi pé ó yẹ kó rí báyìí. Ṣùgbọ́n mo tún fi ìgbàgbọ́ gbé wípé bó ṣe ń kórí tọ́lọ́run ló máa ṣe. Kódà ìkan náà àwọn ará wa ló fi ọ̀kadà gbé mi lọ nítorí mo ṣebẹ̀ sílé. Tí mi bá dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ yẹn lé náà bẹ́ẹ̀ tí mo ti gbé lọ látàárọ̀. Ó máa bàjẹ́. Ẹni yẹn ló gbé mi lọ lé ní after 1 going to 2 òru tó lọ drop mi sílé. Ìjọ yẹn ni ìbànújẹ́ gborí ẹ̀mí mi pé ṣé bí báyìí náà ni ẹni ìṣe máa ṣe. Ṣùgbọ́n láti ìgbà yẹn ni mo ti decide pé èmi kójú òun nìkan ló kù ní producer. Ìní ṣe iṣẹ́ tíátà mọ̀ ni. Ṣùgbọ́n thank God òun nìkan kọ́ ni producer. So títí di ẹni yẹn fi jáde láyé ẹ bá ṣiṣẹ́. Màmá ní ìgbà tí ẹ ń sọ nísìnyí ní ọjọ́ náà lọ́hùn tí ẹni yẹn gangan tó bá pọ́n máa fún yín lówó oúnjẹ bí èlò gangan ló tọ́ sí yín. Nígbà yẹn tó tẹ̀ ṣe ni tó ń jẹ́ ṣe dá. Tó bá fún wa 3,000 2,000 a máa ń gbà ń fi tayọ̀tayọ̀ gbà ni. Fún oúnjẹ Bẹ́ẹ̀ni. òun lẹ́ni yẹn wá fún yín ní 20 naira méjì. Àtowó iṣẹ́ àtowó mọ́tò ní 20 naira méjì, 40 naira. Ẹ ṣeun gọ́mà. Mọ́mì nígbà tí ẹ ń bá wa sọ̀rọ̀ ẹ fi àwọn kọ̀kọ̀ yé wa. Ẹ ní ilé ọkọ àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ fẹ́ ẹ ní wọn wà in support pẹ̀lú iṣẹ́ tí ẹ ń ṣe. Kódà gan tó yẹ pé ó fa nǹkan tó yẹ pé ó fa lúlù tó yẹ pé wọ́n máa bá yín níbi tẹ́ tí ń ṣe. Second one. Mọ́mì tí àkọ́kọ́ yìí ni mo fẹ́ béèrè. Kí ni nǹkan tó fà gangan tí wọn ò fi wà in support pẹ̀lú iṣẹ́ tí ẹ ń ṣe yẹn? Mi mọ̀. Ṣé mọ̀ pé apani èèyàn kò fẹ́ kọ́múdà kọjá ń pàkọ́. Lójú àwọn tí mò ń sọ̀rọ̀ yìí kò sí ohun méjì tó ń ṣe wọ́n bí kò ṣe owú bóyá ṣìnà ni mo lọ ṣe bóyá nǹkan tí mo bá lọ bẹ́ ọ̀tọ̀. Ṣùgbọ́n nǹkan téèyàn bá lọ sí ogun èèyàn máa face. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kan tí iṣẹ́ ni owó ni mo wá sí ìdí iṣẹ́ yìí kì í ṣe ọkùnrin. Tèmi nìyẹn. Èrò wọn nìyẹn. Wọ́n ti wò pé oní tíátà aláṣẹ́wó ni wọ́n tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀.